fún Ọlọ́run. Hallelujah. Ẹ fi ọlá fún Ọlọ́run. Hallelujah. Ẹ wò a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gidigidi gan pé sórí tọ́lọ́run bá fẹ́ ṣe nǹkan ẹ̀ lọ́nà àrà ni. Ẹ̀yin rẹ̀ sọ ń sìn pé ẹ̀ ń wá sí church wa tẹ́lẹ̀. First Sunday tẹ́nìkan kan invite yín wá ó ní Pastor Báyọ̀ rí ìràn pé kẹ́ jáde. Òun lè wá sọ ń sìn pé ó ní contract kan tẹ̀sí nílé láti dẹ́. Ọlọ́run ṣe ẹ wò kò sí nǹkan tí ó ga jù Ọlọ́run lọ ní orí òkè. Sórí ohunkóhun tó lè wù ìṣòro kí ṣòro tẹ́ bá ti gbé wá síwájú Ọlọ́run tẹ́ dẹ̀ ní ìgbàgbọ́ pé Ọlọ́run máa ṣe ó rí dandan kó ṣe ẹ wò àwa ò kí ń sọ pé a fẹ́ gbàdúrà fún yàn ẹ lọ mú yìí báyìí wá ní church wa ń bí Bíbélì kan sọ pé ẹnikẹ́ni tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó ń jẹ ni mo bí o lára ẹni tó yẹ kó máa jíṣẹ́ fún ègún wà lórí ẹ̀. Ìyẹn ò ní kí ẹni tó bá jẹ́ ẹni tí ó ń gbádùn ìmísí Ọlọ́run lára pásítọ̀ kó má sọ pé pásítọ̀ ẹ̀ gbà ọ́. Àdúrà tí a máa gbà tí Ọlọ́run ò ní ṣe àmì sí Ọlọ́run má jẹ́ ká rí nínú ṣọ́ọ̀ṣì wa. Ẹ wò ẹ jẹ́ ká gbàdúrà mo wọ̀ ẹ́ wá. Olúwa Ọlọ́run ọ̀gbọ̀n ajúbà yín bàbá ayìnyín lógo nítorí orúkọ yín nítorí ẹ wà síbẹ̀ ẹ̀yin ni Olúwa tó sọ pé bẹ́ẹ̀ ni tó dẹ̀ máa rí bẹ́ẹ̀. Wọ́n ní láti tètè kọ́ ṣe ni ọ̀rọ̀ ti wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run ọ̀rọ̀ náà ń jáde láti ẹnu èmi òjíṣẹ́ Ọlọ́run lénìí tó bá jẹ́ pé lóòótọ́ ìwọ ló rán mi Olúwa kábíyèsí tó jẹ́ pé ìwọ ló pè mí Olúwa lóòótọ́ gbọ́ àdúrà mọ́ ẹ. Àmín. Gbogbo nǹkan tí ó fẹ́ dáwọ́lé láìpẹ́ yìí Ọlọ́run ọba ó jẹ́ kó já sí rere. Àmín Jésù. Ibi tó ń lọ Olúwa lọ ṣáájú ẹ̀. Àmín Jésù. Kó jẹ́ kó rí àánú gbà. Àmín Jésù. Orí ọ̀fẹ́ tó ga jù lọ tó ga jù òye ọmọ ẹ̀dá Olúwa bá a fi fún. Àmín Jésù. Wà pẹ̀lú ẹ̀ nígbà gbogbo. Àmín àmín. Tọ́jú ẹbí ẹ̀. Àmín. Thank you Lord. Thank you Lord. Ṣé Olúwa. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Praise the Lord. Arákùnrin ẹ wò Olúwa ní kí n sọ fún yín pé ọmọ mi lọ má ṣe bẹ̀rù. Ojú bẹ́ẹ̀ lọ. Ojú bẹ́ẹ̀ lọ. Mo lè máa lọ sá. Ayé máa lọ. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Mo kí gbogbo ẹ̀yin ọ̀dọ́ káàbọ̀ síbi ìpàdé ìní. Inú mi dùn gidi gan pé ẹ wá torí irú ìpàdé báyìí láti máa ń ráyè láti gbọ́ gbogbo ẹ̀dùn ọkàn àwọn ọ̀dọ́ tí wọ́n wà ní inú ìjọ yìí àdẹ́gbọ́yé a lè lọ bá àwọn elders àti àwọn other pastors láti deliberate lórí ẹ̀ pé ìkọ́ báyìí ni àwọn ọ̀dọ́ fẹ́ torí àfẹ́ kí àwọn ọ̀dọ́ wa máa kúrò ní church tiwa lọ sí àwọn church míì lórí pé àráyè fún wọn láti gbọ́ nǹkan tí wọ́n fẹ́. Inú mi wá dùn ní èní gbogbo ẹ̀yin ọ̀dọ́ tí ẹ wà ń bí lénìí mo fẹ́ kẹ́ feel free láti sọ̀rọ̀ láti béèrè kò sí bóyá èlé tó gbogbo ẹ̀ la máa farabalẹ̀ la máa gbọ́ la dẹ̀ máa wá solution sí. Ní báyìí tí a bá rí ẹnikẹ́ni tí ó ní ìbéèrè tàbí wọ́n ní nǹkan tí wọ́n fẹ́ sọ àyè ti ṣí sílẹ̀ báyìí. Hallelujah. Praise the Lord. Hallelujah. Sir, gẹ́gẹ́ bí youth leader church sir, a rí pé ní àwọn ọ̀pọ̀ ọgbà tí church bá ní project tó fẹ́ ṣe
fún àpẹẹrẹ ìgbà tí wọ́n kọ́ church ńlá tá à ń kọ́ lọ́wọ́ yẹn sá a rí pé ṣẹlẹ̀ máa lọ pe àwọn ìwà láti ta àpapọ̀ handle ẹ̀ tó dẹ̀ kó rí bẹ́ẹ̀ sá lára àwọn youth yìí sá àná àwọn jẹ́ pé tí wọ́n mọ̀ ń pa ilé kíkọ́ tọ́kí ní school study school nìyẹn ìfọ̀ wọn tí wọ́n mọ̀ ń pa ẹ̀gán náà ó ní tọ́ lè ṣe náà bẹ́ẹ̀ tẹ́ pé àwọn náà wọ́n àgbọ̀wọ́ látara bẹ́ẹ̀ náà wọ́n àpé àwọn jàpá ní church ìyẹn wà ń sá ìkejì sá mo lérò pé gbogbo youth wá ní ọ̀rẹ́ láti sin Ọlọ́run tọkàntọkàn nínú ìjọ yìí tó yẹ pé blọọkì kan bá ń gbèrú tí wọn lọ sí tọ́jú ṣiṣẹ́ táwọn náà ń gbé tẹ́ni náà ń gbé àṣìṣe fọlọ́run náà ní sá ṣáà sá bá mi àbí ẹ̀yin youth abẹ́ tẹ́lẹ̀ mo sọ tó sá ẹ bá wa ṣe lóye sá. That's very good. Ẹ jókòó. ọ̀rẹ́ sá. Inú mi dùn fún nǹkan tí ẹ sọ ọ̀rọ̀ ọlọ́pọlọ ọ̀rọ̀ ọgbọ́n ni kò sí wàhálà tá a bá dọ́dọ̀ àwọn elders èmi náà tí ìbò ẹ̀ fún wọn á sọ gbogbo ẹ̀ kò ní sí wàhálà ṣé a ní ẹlòmíì tí ó ní nǹkan tí ó fẹ́ sọ. Sharing for tèmi tí ẹ fẹ́ sọ ọ̀rọ̀ nípa camp wa ni the last time ìyẹn last year wọ́n ṣe organize ẹ̀ kó wá well arranged at all. Okay. Although the last time ẹ provide bus tó gbé wa lọ but ìgbà tá à ń padà bọ̀ ẹ kò já wa lé ni ọwọ́ brother Johnson mo ti yá 500 naira tí mo fi kún owó mọ́tò mi mo dẹ̀ wá sure pé some people wọ́n máa gbé lift tó dẹ̀ wà risky fún ẹ̀mí wọn kò yẹ kó rí bẹ́ẹ̀ o ẹjọ́ torí ọlọ́run. Ti ọdún yìí ò ní rí bẹ́ẹ̀ torí àwa fúnra wa oríṣiríṣi complain láti gbọ́ lórí ọ̀rọ̀ yẹn last year. Tí a dẹ̀ sí wá wò pé kò sí wàhálà wọ́n ti wá jẹ́ kó yé wa pé kó má rí bíi ti last year àti wá sọ pé kò sí problem ti yíyá yìí ó ti yàtọ̀ àwa fúnra wa àti wáyè fún 3 buses tí ó máa kó wọn. ta ló tún ní ẹkùn pàdé God bless you all pẹ̀lẹ́ pàdé ẹ dàgbà ẹ ìṣe lásán pastor ìjọ tí a bá ṣe tán ó ní àwọn deliverance cases kan tí wọ́n dúró dé wa orí mò ń sweat báyìí mo ń pray for àwọn kan lọ́wọ́ ni and I need you. Okay sir. bá ṣe tán. All right sir. ẹ pẹ̀lẹ́ God bless you. ṣé a tún rí ẹnikẹ́ni tó ní kan tí ọ̀fẹ́ sọ fúnra máa nà. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Sir, as you can see, alright, my son, got to understand. Mo ti notice any church yìí. The address, I'm expecting the address matter you can see. Buying dress could make sense, though I don't dress like that. Being people dress could make sense. Bonnie, church member, mashima sag. Understand? What you are welcome to pay, but more be my address, but ọkàn yín lọ síbẹ̀, bóyá ọkàn yín fò ní. Bonnie church member ṣe máa sag, àwọn obìnrin wa náà skirts don't work kò dísàlẹ̀ tán. So, sir, you understand the cause mo try láti sọ. So mo kàn fẹ́ kẹ́ bá wọn sọ̀rọ̀ kó change, kó make sense. They have to portray a good image of this church. So nǹkan tí mo fẹ́ sọ kò jù bẹ́ẹ̀ lọ. Okay, no problem. Ẹ jókòó. Okay. So nǹkan tí mo kàn ní láti add sí nǹkan tí brother yìí sọ ojú wípé kò dìgbà tó bá correct a normal person pé kò ní láti máa ṣàgbà sí church as a child of God àti kì í ṣe jàrú. So I think it's very very wrong pé ká máa ṣàg. That is what I just want to say. Inú mi dùn sí gbogbo nǹkan tí oníkálukú ti sọ. Bí ẹ bá ń wá sí midweek service dáadáa pé láti máa ráyè láti máa fi ẹ̀kọ́ Ọlọ́run tá máa fi bọ́ra wa dáadáa àwọn ọ̀tá àráyè sọ ní Sunday service àráyè máa ṣe ní midweek service ẹ̀jọ̀ a dẹ̀ ti pèsè ayílẹ̀ àti fẹ́ ṣe bulk SMS fún gbogbo àwọn youth a máa send message wọn láti máa rán wọn létí torí àwọn mìíràn náà wọ́n rántí làwọn ṣe wá láti máa rán wọn létí gbogbo ìpàdé àárín ọ̀sẹ̀ ẹ jẹ́ n wá sọ nǹkan fún yín senior pastor náà máa handle tí a máa ṣe next so ẹ̀jọ̀ ẹ sọ fún gbogbo ọ̀rẹ́ yín kẹ́yìn náà kẹ́ make sure pé ẹ wá síbi ṣe ti gbọ́ ẹ jẹ́ sáré chipping kankan mo fẹ́ yẹ kí gbogbo ẹ̀yin ọ̀dọ́ kẹ́ yàgò fún ẹ̀ṣẹ̀ torí ẹ̀ṣẹ̀ ló máa ń múyàn kùnà ẹ̀ṣẹ̀ ni ò múyàn délé ológo bí ọtí mímu Bíbélì jẹ́ kó yé wa pé ẹlẹ́yà ni ọtí wáìnì aláriwo sì ni ọtí líle ẹnikẹ́ni tí a bá fi tàn jẹ kò gbọ́n
ṣe lọ tẹ́ ẹ bá gbọ́kàn lé Ọlọ́run kò ní sí wàhálà kò ní sí nǹkan kan níbi ìwé wa ètò ti ṣetán tó ń ṣiṣẹ́ náà lágbára Ọlọ́run ọ̀nà yìí máa là sí rere ẹ̀yin obìnrin ẹ yàgò fún ṣìnà ṣíṣe fún panṣágà ẹ yé ṣe panṣágà kò dáa tẹ́ ẹ bá farabalẹ̀ tẹ́ ẹ súnmọ́ Ọlọ́run tẹ́ ẹ yàgò fún ìṣekúṣe ẹ yàgò fún àwọn ọkùnrin àìmọ́ ẹ rí i pé ọ̀nà yìí máa là sí rere lágbára Ọlọ́run inú yìí máa dùn kálẹ̀. Sister Rachel ẹ fún wa ní closing prayer. We just want to say, Baba oh, we just want to say, Baba oh, Pastor sir, ẹ ṣeun gan, Olúwa ṣagbára dọ̀tun. Àmín. Mo fẹ́ fi dá yín lójú pé mo rí pé Ọlọ́run wà lórí òkè. Ẹ ní kí n má bẹ̀rù pé kí n nígbàgbọ́ pé Ọlọ́run á ṣe, Ọlọ́run dẹ̀ ti ṣe. Torí ìdí èyí sá, mo wá láti wá fi ìmoore hàn. Ìyẹn ló gbé mi wá síbí lẹ́ni. Àwa ta bid for contract yẹn àpọ̀. In fact, àwọn multinational companies tí wọ́n wà ń bẹ̀ nígbà tí mi gan dorí wọn ìgbàgbọ́ mi fẹ́ wà shaking there díẹ̀, but mo rántí pé ẹ̀ ń sọ fún mi pé kí n má bẹ̀rù kí n máa lọ Ọlọ́run á sì dúró tì mí, Olúwa dẹ̀ wà pẹ̀lú mi, mi náà dẹ̀ rí àpẹẹrẹ. Torí ìdí èyí sir, I won the contract. Ògo ni fún Ọlọ́run lókè. Yes sir, and láti fi ìmoore hàn sí Ọlọ́run àti sí orí òkè yìí àti pàápàá ẹ̀yin gan fúnra yín, tẹ́ ẹ bá ní mind sir, màá fẹ́ kẹ́ fún mi l'account number yín. Ìnáwó ni, ìnáwó ńlá ni. Àti Pastor Bayo, Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ láti credit yín pẹ̀lú 2 million. And I would also like to credit account Pastor Bayo pẹ̀lú 1 million. Thank you sir. In addition to that sir, màá tún add 5 million sí yí account yín sir. Ẹ ṣé gan bọ̀ tẹ́ wo tí tẹ́ fẹ́ contribute sí ìlọsíwájú church building wa, màá fẹ́ kẹ́tẹ̀lé Pastor Bayo tó bá ṣe tán sí àwọn ìlọsọ́dọ̀ accountant wọn fún yín ní process special machine yẹn, torí kì í ṣe inú account tèmi ni ẹ máa send sí, owó church yàtọ̀ sí owó pastor. ẹ wo bọ́lá ṣe máa ṣe nǹkan ẹni yẹn, ẹni tí Ọlọ́run bá ti yàn láti favour at any point in time á ràn lọ síbi tí ó yẹ kó lọ. Àdúrà tó bá dé gbà ní ìgbà yẹn á wá sí ìmúṣẹ ní ìgbésí ayé náà. Lórí yẹn ti di dandan, ó ti di dandan. Cherry grace tí mo gbàdúrà fún yín gbà yẹn pé grace àti favour lè máa bá pàdé bí tẹ́ bá ń lọ. Gbogbo ọ̀nà dẹ̀ ni ẹni tí Ọlọ́run bá ti fún ní favour ẹ̀, nǹkan tí ó yẹ kó lè ṣe àṣẹ. Ààrẹ ni tí ó kàwé rárá wọ́n fi sí ipò àwọn tó ní master. Hallelujah. Bẹ́ẹ̀ni Ọlọ́run á dẹ̀ máa ṣe ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o, ibi tí Ọlọ́run gbé yín lọ ibi ga ni. Hallelujah. Ẹ̀wọ̀ ìkọ́ tí mo rí nípa yóò ń ṣe tìlú ìlàsàn, àwọn tí wọ́n máa kà kì í ṣe ti Nàìjíríà nìkan. Ṣé nǹkan sá? Ọlọ́run á dẹ̀ ṣe, ṣùgbọ́n ó ṣe gbogbo lẹ́yìn náà súnmọ́ lọ kẹ́ máa sí church dédé. Ó ti dandan, àwọn sọ fún yàn wọ́n sá. I'm so happy. Yes sir. Pastor Bayo, gbàdúrà fún wa. Okay. Ẹ ṣé gan sir, congratulations once again. Thank you sir. Ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ Jésù. Àmín. Ní orúkọ ẹ̀jẹ̀ Jésù. Àmín. Bàbá wa tọ̀lọ́run àdúrà yìí. Welcome sir. So báwo ni church building ṣe ń lọ, ṣe everything wà okay? A dúpẹ́ lọ́wọ́ náà. Nítorí ẹ̀ náà ni mo ṣe wá rí yín sir. Mo ní little suggestion tí mo fẹ́ chip in sir. Mo wo kíní kan sir, set and propose láti gba architect láti ta. Mo wò pé tí a bá yan building committee láti inú ilé wa sir. Nínú àwọn youth yẹn náà, àwọn tó ti graduate wà nù wọn.
young men àwọn architect pọ̀ nínú church sir wọ́n á pè tá a bá fi wọ́n sínú committee kan tó jẹ́ building committee wọ́n á lè perform dáadáa so wọ́n á lè bá a monitor building yẹn dáadáa and then tá a bá wo àwọn kan náà accountant ni wọ́n auditors ni wọ́n á lè bá a monitor the monetary aspect of it so kò tiẹ̀ ní ó máa reduce wàhálà our pastors gan and then gbogbo kíní yẹn náà máa wà transparency gbogbo church so gbogbo tó ń wọlé wọ́n mọ̀ pé yín jáde wọ́n mọ̀ aside that at least àwọn náà ní sense of belonging pé at least àwa náà ṣiṣẹ́ for long sir alright sir at least tó bá di irú committee yẹn sir àwọn míì wà tó máa ti àwọn míì mọ ibi tó ti máa ra àwọn materials ẹ̀ ní at cheaper rate so èmi ìbéyà bíi 8,000 ẹlòmílẹ̀ ní 6 wọ́n á fà mọ́ra lọ́wọ́ pé kò bóyá bá lọ́dọ̀ ti cheap jù wọ́n á sáré lọ owó tún reduce náà díẹ̀díẹ̀ nìyẹn sir. bẹ́ẹ̀ni pastor ẹ rí sọ it's a good idea ṣé wọn àwọn náà dé wò pé àwọn náà contribute nínú iṣẹ́ Ọlọ́run àwọn ọmọ náà tó bá dàgbà wọn á lè sọ fún wọn pé ọmọ church tó ń wẹ̀ èmi náà contribute nínú ẹ̀ ìṣe financially nìkan. bẹ́ẹ̀ni sir. so ó dáa bẹ́ẹ̀ ó dáa it's a very good idea nǹkan tó máa ṣẹlẹ̀ ni wípé tó bá di Sunday máa ti dé church ní nǹkan bíi 6 o'clock so a lè meet pẹ̀lú àwọn pastors a decide lórí bá ṣe máa pick àwọn tí wọ́n máa wà ní committee yẹn and a fẹ́ ṣe kíákíá ni so tó wọ́n fi di Sunday tó tẹ̀lé a lè present wọn fún church a lè pray fún wọn and very good one. all right sir secondly sir ẹ jọ̀ọ́ sir ní next week ẹ má fi mí sí roster midweek service sir. why. sir máa travel on business trip ní Monday sir after service on Sunday. oh yes kò sí wàhálà Ọlọ́run á ṣe gbogbo ẹ̀ gbogbo bó bá ṣe ń lọ Ọlọ́run máa wà pẹ̀lú ẹ̀ Ọlọ́run á débẹ̀ ṣáájú ẹ̀ á dúró tiẹ̀ nígbà gbogbo ohun tí yóò bá ní Ọlọ́run lógun nígbèsí ayé ẹ̀ Ọlọ́run ò ní jẹ́ kó o ṣe lórúkọ Jésù kò sí wàhálà. Monday náà títí Friday sir. Okay that's okay. pẹ̀lẹ́ ṣe rí àwa báyìí pastor ni wá full time but ẹ̀yin lẹ ṣe ń rí business lẹ́gbẹ̀ẹ́ tẹ́ ń ṣe títí but àdúrà tí mo ń gbàṣà ni pé lọ́jọ́ kan torí ẹ wò láàrin mi àti yín èmi mọ̀ pé ẹ fẹ́ràn iṣẹ́ Olúwa gidi gan ẹni tó bá dẹ̀ ń ṣiṣẹ́ Olúwa pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí pẹ̀lú gbogbo agbára yín Ọlọ́run máa bless yín anointing yín kò ní run dry láíláíláí ṣe gbọ́ ó di dandan lọ́jọ́ kan láìpẹ́ kí Ọlọ́run take over gbogbo life yín finally. no problem sir. àbí wíìlì Ọlọ́run náà ni. anyway jẹ́ kí n sì tí wàá ẹ pẹ̀lẹ́. kí madam. àgbọ̀. o ti sọ fún ẹ mo ní wàá yín jọra rẹ nípa níbi tí wọn bá. I can see. gbogbo ayé ló máa jẹ mo ṣeré gbogbo nǹkan tó bá ti ní ìbàjẹ́ kí ni wọn just tell me. Thank you, darling. tó bá wọ rúùmù ẹ lóyún wa. Are you serious?
heaven on earth. Wow. 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 Just name anything. This is nice. Thank you, darling. You're welcome. Sorry. All of the best hotel, really. Yes. Wow. I've told you that I'm going to spoil you. If I can see that, wish you for me. Thank you so much. You haven't said anything. Wow. I love this. Oh, like it? Yes. It just you make sense. One of the best hotels in Louis. Wow. And actually, multiply it. I love this design. No, tobacco me, I it's one I Wow. Thank you so much. Sure, come. and it's alright to find me. Even this. Yeah, Yes, oh, I love I it. love it. This is lovely. Me, my cool like paints. I like it. No problem. I want that in my house. Okay, thank you. Our gallery. Wow. God, we like design gallery. It makes sense. Yes. That makes me like Ghana. Lára àwọn ìlú tí mo dream láti lọ is one of them. Oh. Yes. Let's do it this way. Tí má ti gba ọdẹ mi, tí má ti gba leave mi, ká lọ sí Ghana. Wow! Thank you, baby. You are the best. Oh. You are the best. Thank you. No problem. So fún ẹ, má kí mi mọ́ sẹ́ ẹ̀. Ìfẹ́ ọkàn mi ní ayọ̀ mi. Iyọ̀ tó wà ní ayé mi, ṣúgà tó wà ní tí mi. Kò sí nǹkan tí mi lè ṣe fún ẹ. Thank you. Just name it. After Ghana, so for me, we're going. Are you serious? Yes. I love you so. In fact, I love you more. Oh. You are the best thing that ever happened to me. Oh my God. My baby. Yeah. Wow. Yeah. Wow. So, So lovely. 327. Okay. Yeah. All right. Let me help you. Let me fair for Let's see, go. Wow. This is so lovely. So, here we are. Wow. So like it. First of all, àdúrà ni ká kọ́kọ́ gbà. Torí Ọlọ́run tó ṣọ́ wa láti Èkó dé Abẹ́òkúta láyé àtàlàfíà, àfi ká fi ọpẹ́ fún, àfi ká fi ìyìn fún. Torí lọ bá àwọn ọba kìnìún ẹ̀yà Júdà, àjíbọ̀dọ̀ dà. Òun náà la máa sìn títí ayé. Orin ni má kọ́ fi bẹ̀rẹ̀ tí n bá fẹ́ gbàdúrà tẹ̀lé. Bàbá aláàánú mi, mo ṣe kábíyèsí o. Bàbá aláàánú mi, ẹ ṣé tẹ́ ò dojú àdúrà tiwa. Bàbá aláàánú mi, bàbá aláàánú mi, mo ṣe kábíyèsí o. Bàbá aláàánú mi, ẹ ṣé tẹ́ ò dojú àdúrà. Ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, Olúwa tó fara ti gbogbo ilé Jésù, mo dúpẹ́ lọ́wọ́ yín, mo yìn lógo fún oore yín, fún ààbò yín tẹ́ ṣọ́ wa láti Èkó dé Abẹ́òkúta láyọ̀ àtàláfíà. Ìwà gbọ̀ngbẹ́ àti ìwà olóore mi, ọba mi, bàbá mi, ọba àwọn ọba, kìnìún ẹ̀yà Júdà, ọba tó ń gbàdọ̀bálẹ̀ ọba tó ń yọba nípò, ọba tó ń fọba jẹ, ọba tó ń tálákà jáde láti rẹ̀ rùpẹ̀ wá jọba pẹ̀lú àwọn ọmọ aládé. Àní ṣì jẹ, àní ṣì mu, àní ṣì wọ̀, ní orúkọ bàbá àtòfárá ti gbogbo ilé Jésù, gbogbo ẹ̀ṣẹ̀ láti wá lọ.
that style. You know, very much. Very much. What was it? Let me check. Do you have X or anything? Oh, 150,000. Okay. Oh, man. Hey, you're up there. All right, but let's keep. All right. Thank you, darling. Move on to the next weekend. That kind of sense, kind of too tired. Are you serious? Yes. Thank you. I'm so full. Okay, I'm sorry. Mama, To be sincere. Yes. To be sincere, I really enjoy it. Are you sure? Oh, Thierry. Really? Yeah. Oh, Thierry. Can you multiply those back or oh, so did they zoom on me? No. Oh. So when is soon? Oh my God. Oh, did they bamboo bound? Not at all. Oh, but I will teach you. So that would be what you miss. Yeah, so wow. I just buy a bit of our blue. Let's see by next week, right? Okay. That's my baby. Wow, I really enjoyed myself. Sade P. Yes. Sade PP. Honestly. Oh. Go to God. I really enjoy it. There is a talk of one. You know, people share this virgin. You told me. No. You told me so fun. Sade, you money. Látọjọ́ tí mo ti rìn. Mi ò rí irú Sade P. Látọjọ́ tí mo ti robìnrin. Mi ò rí irú Sade P. Ọmọ inú mi dùn gidi gan mo ṣe rí ẹ ayọ̀ mi dẹ̀ ń kún. ọ̀rọ̀ ẹ̀yin ọkùnrin bó ṣe máa ń rí nìyẹn àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báyìí ní ó sì ń dùn lọ tó bá yá ìgbà yẹn lè máa sọ pé ìwọ̀n ṣe mọ́ kò dá mọ́. Kí ló mean ẹ tán bíi ti báwo Sade mo gbọ́ nínú ìtàn wípé pọ́sí mi gan ò ní girlfriend kankan ìyá mi nìkan náà fẹ́ bẹ́ẹ̀ni bí mi náà dẹ̀ ṣe nìyẹn torí bí mo ṣe rí ẹ báwọn yé ọmọbìnrin tó wà sexy tó ga tó dúdú tó fine síbẹ̀ sweetheart ìfẹ́ tèmi ní sí ẹ ò ṣe fẹ́ tán ìfẹ́ òtítọ́ gidi ni ó yàtọ̀ sí ìfẹ́ àdàbà ó máa ń gbọ́dọ̀ àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ ni wọ́n á ní àdàbà ọ̀nà ní à ń súngbẹ́ iná jó ẹyẹ kó fò lọ ìfẹ́ yẹn lélẹ̀ mi ní sí ẹ o ó rí pé oríṣiríṣi ìfẹ́ ló wà ìfẹ́ iná ìfẹ́ omi àti ìfẹ́ àtẹ̀gùn sórí ìfẹ́ iná yẹn àjò òkú náà nìyẹn ìfẹ́ omi tójò bá bẹ̀rẹ̀ sí rọ́bà ó máa dágbẹ̀yìn ní bá fọjọ́ méje rọ̀ àárọ̀ àdá náà ni irú àwọn fẹ́ bẹ́ẹ̀ yẹn last ṣùgbọ́n ìfẹ́ àtẹ̀gùn lẹ́yìn gbọ́n ìfẹ́ tí mi ní sí ẹ látọkùn wa bẹ́ẹ̀ ni látijọ́ tó ti ṣẹ̀dá wa tó ti bí wa sílẹ̀ ayé látẹ̀gùn ti fẹ́ sí wa rárá títí di èní tá a máa fi darúgbó tó máa bí gbogbo ọmọ inú ẹ̀ fún mi tán
ni màmá nífẹ̀ẹ́ sí ni màmá nífẹ̀ẹ́ sí ni màmá nífẹ̀ẹ́ sí èmi ò máa ń ṣojú méjì ojú kan báyìí ládàá tèmi ní o èmi ò dé jẹ́ kan tó lè jọ gẹ́dẹ́ lọ àbí mo lájàdé nìkan mo lè rún o. Thank you so much. ìgbọ́lọ́gbọ́ la mi ń jà fún. ẹ̀rù ń bà mí gidi gan ni o ò mọ̀ wípé tí ọkùnrin bá fẹ́ obìnrin tó rẹwà ó léwu púpọ̀ torí oríṣiríṣi èèyàn ló máa lé mú kiri èmi lè fògùn mu. ó ní ẹ̀rù ẹ ló ń bà mí kó o má fi mí sílẹ̀ lọ. Adébáyọ̀, ó dàbí pé o mọ nǹkan kan ó dàbí wípé o mọ orí ìfẹ́ tí mo ní sí ẹ. Really? Bẹ́ẹ̀ni, torí tó bá mọ̀ ni o ò ní máa sọ nǹkan tó ń sọ yìí bó mo wá fẹ́ fi mú dá ẹ lójú lẹ́nu wípé èmi Afọláṣadé aya Adébáyọ̀ ọjọ́ kíjọ́ tí ọkùnrin mi bá tún gun orí mi ọjọ́ yẹn ni kì í ṣánkù. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tẹ́ǹ jẹ́jẹ́ kó wá yé ẹ nítorí pé wọ́n ní ikú nìkan báyìí òun ló ń gbaṣọ lọ́rùn ìlú rẹ̀ ikú nìkan ló lè jẹ́ mi àti ẹ kò sí ẹnikẹ́ni tó lè jẹ́ mi àti ẹ. ọkàn mi ṣẹ̀ṣẹ̀ wá balẹ̀ ni èmi Adébáyọ̀ gbogbo nǹkan tó sọ yẹn náà tí mi náà bá ṣe kò rí bákan náà. Now jẹ́ kí n wá mú dá ẹ lójú sórí gbogbo ọmọ tó wà nínú ẹ èmi tó máa bí fún rẹ. Àmín o, àmín Jésù. ní ẹ̀kíní ìkejì gbogbo ọmọ ẹ àní bí wọn sí Nàìjíríà yìí ìkan sí Amẹ́ríkà ìkan sí London ìkan sí Canada tó wá sọ pé tí wàá wù ẹ sí àwa fi ọba ilé yẹn àlọ bí yẹn sí Germany. Àmín Jésù bó ṣe máa rí ni ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run. kí wàá jẹ àìsàn kankan tí ó mọ̀ ọ́ sìn nísìsiyìí tó ti wá fọkàn mi balẹ̀ tó ti jẹ́ kó yé mi pé tèmi ló ń ṣe tó ti jẹ́ kó yé mi pé èmi nìkan ló ń fẹ́ báyìí ló dẹ̀ máa fẹ́ títí dọjọ́ kú ẹ̀. pẹ̀lú ilé ìtara wọlé ni ikú nìkan ló lè yé mi àti ẹ. mi ò tí ì rí ẹni náà mi ì tí mo bẹ́ ni yẹn ṣe fẹ́ ga tó ikú nìkan ló lè yé mi àti ẹ. mo tún wá rò kankan bí a ti bá sọ fún ẹ bóyá ọkàn tí a tún wà balẹ̀ dáadáa tí ò bá kí ṣe pé kọ́tọ̀ wa tí ò fààyè gbà ni tábìlì òyìnbó náà bí wá sí àárọ̀ ọ̀la ká lọ sí kọ́ ká lọ ṣe wedding ni. Nà ń ṣe bá máa lọ sí rẹ́jísítà máa ṣe ni wọ́n máa gbé báìbù fún wa àdé búra fúnra wa láti dọ́kọ̀ àtìyàwó nìyẹn èlò ń ta ring tá à ní rà ṣùgbọ́n má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ nítorí àwọn òbí tó bí wa. wọ́n máa fẹ́ mú gèlè mú fìlà jẹ́ ká wá sọ báyìí pé in the next 6 months inú ilé mi ló máa wà. má jẹ́ kó wọ́n wá máa bẹ̀rẹ̀ sí bú àwọn parents ẹ̀ ládùúgbò yìí pé wọ́n kọ́ fọmọ wọn tàfàlà ìjọ wedding yẹn ayé àgbọ̀ ọ̀run á mọ̀ kí ló ń sọ yìí mo wá fún ọgbọ̀n lóṣù mẹ́fà iṣẹ́ ńlá mo gbélé ẹ lọ́wọ́ ìbáwọn òbí ẹ sọ̀rọ̀ ká mọ̀ sórí wedding yẹn ọ̀ tó bá tóbi jù láyé láti máa ṣe bẹ́ẹ̀ ni olórin tó bá wù ẹ́ ló máa wá kọrin before then gan gbọ́dọ̀ ti lóyún very serious ibikíbi tó bá wù ẹ́ ìlúkìlú àdúgbò kádùgbò tó bá wù ẹ́ sẹ́ẹ̀ wá sí lọ sí shopping kí ló ń ṣe tó bá ti wá kó ọ̀sẹ̀ kan sí wedding kò sí pé kó máa fò kiri mọ́ wà wà ní hotel ọmọ abẹ ọmọ àwọn makeup àwọn ọ̀rẹ́ so tó bá máa jáde sẹ́yìn bọ́dẹ̀ wà á fresh fresh. Iṣẹ́ ọkọ mi, thank you so much. Yeah! Over! Yepa! Oúnjẹ oríṣiríṣi ló wà ní now fọkàn ẹ balẹ̀ why rush wàá bẹ̀rẹ̀ sí ṣí àwọn oúnjẹ ẹ̀ fún ẹ kọ̀ọ̀kan wàá wò lọ round èyí tó bá fẹ́ màá mú plate màá bẹ̀rẹ̀ sí serve ẹ̀ wọ́n fẹ́ kó fi ọkàn ẹ balẹ̀ gidi gan torí pé for 2 hours kò sẹ́ni tó máa wọ bí mo ti sanwó ẹ̀. Are you serious? I'm very serious. Thank you so much. I love you. I love you. I love you too. Now come on. See. Wow. Wow. Noodles. Máa fi ọkàn ro èyí tó fẹ́ jẹ bẹ́ẹ̀. Okay. See? Wow. Baby. Yes, please, can they help for me? Ṣé mi ni mo ní everything? Kí ló ń sọ yìí? Mo ti sanwó gbogbo ẹ jẹ́ gbogbo ẹ pọ̀ máa bu díẹ̀ kó wá san àtúlẹ̀ mẹ́jọ èmi mo ní. Mama, wow, this is
nice. Oh, I love this tea. Nǹkan ẹyọ kan tó máa ṣe tó máa dùn mí ni pé tó bá fẹnu kan gbogbo ẹ̀ ní kó máa jẹ. Máa jẹ tán. Máa jẹ everything tán. Oh, my favorite. Iṣu ni ẹ. Now, ibo ni kí n ti bẹ̀rẹ̀ fún ẹ? Jẹ́ kí n máa bu díẹ̀, gbogbo ẹ̀ díẹ̀. Don't worry, jẹ́ kí n lọ mọ́ plate lábẹ́ side. Ọlọ́run ò ṣe o, mi ì lọlé mọ́. Bíbá ẹni màá máa gbé. Hold this for me. Ọlọ́run, bíbá ẹni ọ̀gbọ̀n lọ́lọ́run wà. Okay. Gbàdúrà sí Ọlọ́run ọba lókè fún ọjọ́ ayọ̀ kan, ọjọ́ tí mi máa dùn jù lórí ilé alààyè, kí Ọlọ́run Elédùmarè kó jẹ́ kó tètè dé. Níjọ́ tó máa pè mí, tó máa náwó sí mi pé congratulations, tí máa ní kí ló ṣẹlẹ̀. Ìyàwó yín ló bímọ, Fọláṣadé ti bímọ. Kí ló bí? Wọ́n sọ pé ìbejì ọkùnrin làǹtìlanti méjì. Máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, máa yí ìrànlẹ̀, máa yí ká ọ̀tún, máa yí ká òsì, máa mú màálù mẹ́ta máa pa, máa mágbò mẹ́ta máa fi lé, ògúnfe mẹ́ta tẹ̀lé, ẹdìyẹ mẹ́ta náà wá tẹ̀lé láti fi ọpẹ́ fún Ọlọ́run ọ̀gá ògo. Àmì o, torí àmọ̀gbà tí áńgẹ́lì ń kọjá. Èmi náà ní o, mo mọ̀ wípé ọjọ́ kan báyìí wọ́n máa pè mí ní ìyá ayọ̀ kúnnú mi, ìyá ayọ̀ rótì mi, ìyá ayọ̀ Bámidélé, tí ó jẹ́ wípé èmi Afọláṣadé ni máa bí fún wọ Adébáyọ̀mí Collins. Lágbára Ọlọ́run, mo dẹ̀ mọ̀ pé gbogbo àdúrà mi báyìí ń lọ Ọlọ́run máa gbà. Lágbára Ọlọ́run, Ọlọ́run máa mú lọ lé àṣẹ. Cause nǹkan tí mò ń rí gbà lọ́dọ̀ Ọlọ́run kò yé mi náà, bí mo ṣe rí ẹ kò yé mi. Láti ọjọ́ tí mo ti rí ẹ,
kò sí ọjọ́ tí mo ever regret láyé mi pé mo pàdé ọkọ mi olówó orí mi iyọ̀ ayé mi ìwọ ni kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn ayé mi ìwọ ni gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi láti ọjọ́ tó ń ti bí mi àánú ni mo rí gbà lọ́dọ̀ Ọlọ́run tó gbé mi pàdé ẹ̀ kò sọ́lọ́ ò bá gbé mi pàdé ẹ̀ mi ìmọ̀ bí tí mi bá wà lẹ́yìn Ọlọ́run ò ṣe o Ọlọ́run ò ṣe tó jẹ́ kí n ṣe ìrìn láyé mi o I love you so much. I love you. Ọláṣadé baby ẹlẹ́yinjú ẹ̀gbọ́n ìwádìí fẹ́rẹ́fẹ́ tó bá wá dọ́jọ́ alẹ́ èmi lórúkọ kò fà mí ní irun mú báyọ̀ mú jẹ́ o. Now nǹkan tí mi fẹ́ kó ṣẹlẹ̀ rí a ti gbàdúrà sọ́lọ́run a lè ti nígbàgbọ́ pé o ti gbọ́ o dẹ̀ ti gbà tó wá ti parí tiẹ̀ tán ká padà sórí bẹ́ẹ̀ kọ́ lọ lè fàṣẹ sí pátápátá. All tí mo fọ ẹ ṣé o like it? Kò funny mi ò like it but I love it. You love it? Yes. Fún èmi o ti kéré jù. Yes o ti kéré jù ibi ò lè gbà ju èèyàn bí 1,500 lọ. No, this place is okay. It's okay but it's not okay by me. O mọ̀ àwọn èèyàn mi mo lérò gidi gan ni. Elérò lèmi o àwọn ọ̀rẹ́ mi ń bọ̀ from UK Dọ̀tun Látúnjí ó ń bọ̀ láti Canada. Wow. Yeah so tí wọ́n bá dẹ̀ máa fi dé tán ibi ò ní gba èrò àwọn tèmi gan Naija kilo expert elérò lèmi o mo ń wo kíní kan bí a ká lo National Stadium tàbí Gateway Stadium any stadium tó bá like choose ẹ a lè ta arúgbó bá ibi mẹ́rin síbẹ̀. Are you serious? Thank you. Mo ti ní kò yé máa kí mi mọ́. Mo ti ní kò yé máa kí mi tí n bá ti ṣe nǹkan fún ẹ. Ìwọ láyé mi ni dùnnú mi lọ́kàn mi. Gbogbo nǹkan tí n bá ń ṣe ìwọ ni. Torí bá tó ti wọlé ayé mi báyìí nínú mi ti ń dùn. Ṣadé, kò ṣe pé mi ò róbìnrin rí o. Ṣùgbọ́n bá tèmi ti rí ẹ báyìí, mo ti wò pé wow. Bó dẹ̀ ṣe wọ ọbẹ̀ tán mo tún tilẹ̀kùn padà ni mi ò wo obìnrin mi mọ̀. Kí n wá sọ nǹkan fún ẹ. Gbogbo nǹkan tó bá fẹ́ láyé ni màá ṣe fún ẹ. Ibo ló wù ẹ́ ká ti ṣọ́ ni mo. I think we should go to Abuja. No. I won't take that. You are so special to my life. Oh, I'm at a wedding in Nigeria. What do I expect me? Kí tó ṣọ́ ni mo Nigeria? No, over my dead body. Wàá mú kọ́nù sí mo fẹ́ tó sílẹ̀. Is that like USA? UK? Jesus. Canada? Jesus. Germany? Just pick anyone. Over to Fanny. Now, oh my God. I'm a manager. Oh my God. I'm a shinoka. I'm a finish engagement. Come on, like my waist there. I got engagement. I already me come wow more. Come wow okay. You call like I jai cafe free. What better see me to want to my best thing go. One spoil it. And me go and buy it. Oh, team anything. You want him on pay. Mo fi Ọlọ́run bá bẹ̀ ma fi mi sílẹ̀. I won't. Sure. I will never leave. Torí pé mo love ẹ ju bó ṣe love. No, it's a lie. I sure? love you more than you love me. I love you 1,000%. Oh, God. Oh, Lord. Please kiss me. Please. Please. I should kiss you. Please kiss me. Thank you. I love you. I love you more.
I love it so much. I love it too. Zero about me from Our boss said he got to do. Are you serious? I'm a Mulodi. No problem. Whatever. Why not? I love so much. Yeah, let's go.
bóyá pé nàgbé ló wà sí. ẹ tí mo ti ń pè lásẹ̀ kan tí ò gbé kọ́ anyway máa pè. àwọn àtàrà náà ni. wèrè ń bó ló wà á kí ló rí. ọ̀rẹ́ pásítọ̀ wa nìyẹn máa kọ́ rí mi súnmọ́ máa kọ́ rí mi. Wobi farabalẹ̀ kí ló mú ẹ. tókè tèmi kọ́ tókè tiẹ̀ ni ọmọ tó bá sọ lóhùn akọ̀yọ̀ṣe àjọṣe ara wa jẹ ni. ṣé máa tí mò ń wò yìí. jókòó kí wọ́n gbé ẹ̀mọ̀ nǹkan tá à ń sọ ọmọ senior pastor ní mí. omi ṣe ọ̀rẹ́ jákòó bíbí jákòó mi jẹ́ ká wà ní. ò ń ṣí èrè. tó bá rí mi sìn church wọn fi mi ṣe wàásù church ni. gbẹ́nu sọ̀rùn kó farabalẹ̀ kó jẹ́ kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀ gidi jọ máa yìí ti wà bẹ́ẹ̀ láti kàn mo dẹ̀ lóhùn àti bèbí yẹn tó lẹ́yìn kí ara wọn tó ń gbẹnu síra wọn lẹ́nu kí ló mú ẹ̀mí ẹ́. pásítọ̀ wa. so nǹkan tó sọ fún mi sí pé pásítọ̀ yìí ni máa yẹn. ó gbọ́ mọ́ abẹ́ yẹn. ọmọ gbà pásítọ̀ yìí ń ṣọmọ ni o ó gbọ́ ọmọ wá síbí báyìí ni o. so pásítọ̀ gbọ́ mọ́ abẹ́ yẹn ni. kò tẹ́ ní dáa fún. pásítọ̀ ń ṣọmọ ni àbúrò pásítọ̀ ni. girlfriend ẹni ẹ máa jẹ́ sí pásítọ̀. àgbẹ̀lẹ̀ bóyá sọ̀rọ̀ girlfriend ló máa jà bí girlfriend ẹ̀ lélẹ̀ tèmi rí. àfi bí pé mi ò lọ́wọ́ yìí. bàbá sí ọmọ kò sí ọ̀rọ̀ ọmọ ara. so tó wá di tó sunday máa bọ́ sí gbogbo tá a máa preach ẹ̀kíní wà kìdìkan èkìní wà it's not good bí wà kìdìkan àfitọ́ ìmọ̀lẹ́ burúkú ó náà ṣọmọ. pásọ yín ṣọmọ ẹ̀yin ọmọ ìjọ náà ṣe kí ni ẹ tún ṣọmọ ẹ tún kò lábọ ara yín kí ló mú ẹ. kò ní dáa fún yín búbi ọ̀rẹ́ owó tí wọn ṣe fún mi wọn help mi sí i wọn kò mọ wọn kò rí ẹ rí kò mọ fóònù ẹ o get bá mi yà wọn pa bá mi yà wọn mo sọ́ọ̀tù wa ti mọ̀ àǹgù báyìí kí sà máa yà ó ti yẹ tó pẹ́ tó wáyé mi náà sí tó wáyé mi sí àgbàtà kọ ara church ni. mọ́tò yẹn gọ́gọ́ ló máa ṣe. ẹ farabalẹ̀ jọ ṣé mi jẹ́ mẹ́mbà yín ni tó ní kí n máa bẹ́ẹ̀ máa ṣọ́ pásítọ̀ yín kiri. wo bí fọkànbalẹ̀ jẹ́ kó rí ẹ òròsọ ń dádì ẹ tó àti sọ́kàn ọmọ tákù ẹ ní ọ̀bí. àwọn ọlọ́tì ẹ̀ mọ̀ tó bá lọ sọ fún popsi wo èmi gan tákù wọn ni kò sí nǹkan tó fẹ́ ṣe sí. ah màá sí ọlọ́run mọ́ pásítọ̀ àpẹẹrẹ kó jẹ́yìn kó jẹ́yìn ẹ jẹ́ àǹkà ayé lọ́mọ ẹ jẹ́ àǹkà ayé ẹ jẹ́ àdúkẹ́sẹ̀ àwọn ọ̀sẹ̀ ayé torí ọlọ́run máa kó sùúrù ọlọ́run máa kó sùúrù pásítọ̀. àmọ́ tètè má bọ́ ọ́ àmọ́ tètè má bọ́ pásítọ̀. do the cap to my bro and carry. Alessa. Ẹ jọ àlejò mi wá nìyí. Àwa ní cap tá a máa gbé drop. A fẹ́ gbé drop ni. We have to be 3 hours. Lákàn fi mọ̀ lù káàkiri. Àwa oníṣẹ́ méjì drop yẹn náà ni à ń ṣe. Bẹ́ẹ̀ lẹ ṣe ti rí wáyé. Ẹ ti rí drop. Kò dẹ̀ síbi tẹ́ fẹ́ wọ̀ tí yàwá ò ní gbé yín wọ̀. Owó kan ní kókó. Bí èlò sà? Màá gba 7,000 lọ́wọ́ yín. Ní kí n gbé yín dé gbogbo tẹ́ bá fẹ́ dé. Gbogbo kò tún tẹ́ fẹ́ rí ní ilẹ̀ Abẹ́òkúta ìdílé ni pé. No. I'm doing better. Ẹja jẹ ti wá ń bẹ̀ ẹ́. Abẹ́òkúta jì tó yẹ Abẹ́òkúta o. Ẹ jẹ́ ká jẹun. No problem. Ẹ mọ tó máa ṣẹlẹ̀. Láti jẹ́ kẹ́ lè gbé wa dáadáa tí ó lè sí wàhálà máa fi 10,000. 10,000 ẹ wọlé kò síbi tí mi ò ní gbé yín dé. Màá gbé yín dé Olúmọ. Ẹ wo ara kan dákọ̀ máa gbé yín débẹ̀. Gbogbo ọjà aláfẹ́ wá omi tó ní oògùn wà gbogbo. Ẹ wọlé. Kò tún tẹ́fẹ́ rí lábẹ́òkúta sí mi nínú. Ó ga bàbá. Ẹjọ́ gbogbo àwọn ibi tí a bá mọ̀ pé wọ́n ní ta kàpálà bí kan. Ọjà tó kú nìyẹn. Gbogbo àwọn tí a bá ṣàmọ̀ pé ó ní ìkàdé àkọ́kọ́ rìn káàkiri ìlú káàkiri. Ó ti ẹ̀dá kódà ẹ máa kò síbi tí mi ò ní gbé yín dé sẹ́yìn.
kò síbi tí mi ò ní gbé yín dé tó bá yẹ pé ti ní kárẹ̀ Kampala o kárẹ̀ Kampala ìtòkú lábẹ́òkúta yìí ìtòkú ni. Olúmọ nìyẹn Olúmọ nìyẹn Olúmọ nìyẹn Olúmọ Ẹ̀gbá bíbẹ̀ làwọn baba ńlá baba wa sá sí nígbà tí ogun lé wọn bọ̀ láti tógun ti lé wọn bọ̀ ibẹ̀ ni wọ́n sáwọ abẹ́ àpáta yẹn ó ti gbogbo abẹ́ àpáta yẹn ni màá fi wọ̀nyí ẹ máa iṣẹ́ tí bá ṣe ń lọ yìí tí bá ṣe fi wọ̀nyí kẹ́ máa fọkàn sí tó ti yín Abẹ́òkúta wa tourism ni kò sí tí ò sí ń bẹ̀ ẹ mọ̀ pé wọ́n ń gun àràfà Mẹ́kà Olúmọ yẹn làwọn ń gùn lẹ́gbàá lákè ẹ mọ̀ pé wọ́n máa ń mú omi sẹ́mísẹ́mì wọ́n máa wà Mẹ́kà àwọn amú odògùn ní àgbà aláké bí. Stadium wa rí ilẹ̀ lọ rẹpẹtẹ. Ọmọ tí o bá ti dé bẹ jayé kò jayé láyé yìí ayé fọ́rìn ni. No problem tó bá ti di alẹ́ fọ́rọ̀ lẹ́nu. Ayé lókà tó dùn ju fọ́rìn lọ. Olóṣì ń lọ yó stadium ló ṣì ń lọ yó kò sí tẹ́fẹ́ mú tẹ́ẹ̀nì rí mẹ́. Cultural center ni cultural center ni gbogbo eléyìí ìjọba tó ṣẹ̀ṣẹ̀ dé bẹ́ẹ̀ ìjọba wa ṣe ni ẹ̀wọ̀n ìlú títí tuntun. anyway kí n tó gbàgbé mo fẹ́ jẹ ìgbín wà dáadáa. Ọ̀fadà ìfẹ́jọ́ ọ̀fadà yẹn ọ̀fadà yà àtòkò ìtòkò yẹn ni ilé bàbá wa Àyìnlá Ọmọwúrà Àyìnlá Ọmọwúrà tó máa ń kọrin bú gbogbo àwọn obìnrin tó bá ti ṣùwà kú yẹn ibi sáìdì ilé wọn ni ìyá tó ń ta ọ̀fadà yẹn wà gbogbo ẹ̀ náà ni màá gbé yín dé yẹn mọ̀ pé ẹ ti dá mi síwájú àfikẹ́ tẹ́lẹ̀ tútù àfikẹ́ tẹ́lẹ̀ tútù wa èmi tí mo ní máa gba 7,000 sẹ́yìn tún ní ẹ máa fún mi ní 10,000 máa gbé ìwọ police station pàpà ẹ kàn ní bí àwọn ọlọ́pàá wa ṣe ń ṣiṣẹ́. kọjá lẹ́nu gèètì ẹ̀ máa wọ̀ ẹ ká ìkọ́ni bí àwọn ọlọ́pàá wa ṣe ń ṣiṣẹ́ ẹ kọ́ni bí àwọn ọlọ́pàá wa ṣe ń ṣiṣẹ́. tó bá yẹ pé títí tó ṣe wọ́n ti bá wa tún Abẹ́òkúta ṣe ìjọba tó wà ń bẹ ni ayé ni mo mọ̀ jẹ́ jù ẹ̀yẹ́ ràn wò ẹ̀rí bọ́nà ṣe tẹ́jú lọ ni. ẹ̀gbọ́n ẹ wo bí tá a dé orí Olúmọ wa rè Olúmọ Ẹ̀gbá tó máa ń sọ Olúmọ yẹn gangan ni. live Larry. ẹ wo bọ́n ṣe bá wa tún ṣe bó ṣe wà yẹn o lift ló máa gbé yàn gòkè o
serious? Jẹ́ gbogbo inú ẹ̀ ṣe wá wà ń bẹ̀ yẹn ayé jíjẹ ni. Ayé jíjẹ ni. Ẹ wo ẹ jẹ́ kó dọwọ́ rẹ̀ lẹ́pẹ̀sẹ̀ kí wọ́n á gbé yín wọnú bẹ̀ lọ. Kò sí nǹkan tí ó sì mẹ́. Orí Olúmọ lókè yẹn gangan. Kò sí nǹkan tó náwó akágún bẹ̀ lọ. Ẹ wá wọlé. Ẹ kò sí wàhálà káàkó lọ jẹun tá a sọ yẹn. Bọ̀ ìwà kọ́kọ́ wá lọ jẹ ráìsì ọ̀fadà kí tó kó yẹn náà. Jẹ fàdà rẹ tán. Àwa wá bẹ àbí? Ẹ kọ́kọ́ wá lọ jẹ ráìsì ọ̀fadà yẹn náà. Ọ̀fadà yá tó kù. How are you? Ẹ sà, inú mi dùn kó ń bá yín lé sà. Mo sáré bọ̀ gidi pé kí lè bá yín lé sà. Ṣé kò sí? Ẹ sà, Ọlọ́run kò sùúrù o. Kò sí Ọlọ́run mọ́ o. Ẹ sà, kò sí ìyàláyè mọ́ o. Ẹ sà, nítorí mi rí sà. Jésù kábíyèsí wà ní sùúrù o. Ọlọ́run wà ní sùúrù o. Ẹ sà, àwọn tábìlì kò bí èèyàn Ọlọ́run ni wọ́n. Ẹ sà, tábìlì ká fi sùúrù wò dáadáa. Ọ̀yẹ̀ burúkú ni wọ́n táwọn sí Ọlọ́run ara o. Ẹjọ́ kí ló ń ṣẹlẹ̀ gan-an? Ẹ sà, nítorí mi máa sọ sà o. Tó bí sọ pé ẹ̀ṣẹ̀lẹ̀ fún aláìsàn dodo. Youth leader kí ló ń ṣẹlẹ̀ gan-an? Ẹ sà, ojú mi rí tó sà o. Àní kí ló ṣẹlẹ̀? Ẹ sà, mi fẹ́ sọ yẹn Ọlọ́run wà ní sùúrù. Ẹ wo ẹ má kó mi ní àyà jẹ́ kí ni nǹkan tó happen gangan. Ẹ sà, lórí ọ̀rọ̀ Pastor Adébáyọ̀ Collins sà. Pastor Adébáyọ̀ Collins. Bẹ́ẹ̀ sà. Ní church wa ń bí. Ok. Ẹ sà, ojú mi rí tó sà o. Ẹ sà, yóò jọ gbogbo abúlé bóyá èèyàn Ọlọ́run ni wọ́n, bí pásítọ̀ gidi ni wọ́n, alàgbà dáadáa ni wọ́n. Ẹ sà ṣe gbọ́, bàbá devil ni wọ́n. Devil. Bàbá èṣù. Jesus. Pastor Adébáyọ̀. Ọlọ́run Jésù. Ok, kí lẹ rí gan? Ẹ sà, ẹ ṣe sà, ṣe ní wíkẹ̀ndì sà, mo lọ sí Abẹ́òkúta, mo lọ wo àwọn parent sà ní Abẹ́òkúta. Lẹ́yìn àwọn ọ̀rẹ́ mi ká ṣe fàájì jáde òkè o, ká lọ sún ní swimming pool o. Ní ẹ̀dọ̀ náà máa pé Ọlọ́run ṣàbínú sí yẹn, fàájì kò fẹ́ lọ mọ́tí bẹ̀. Ẹ̀ẹ́dí bẹ̀ nìyẹn. Àfi gbọ́n. Kí lẹ rí yẹn? Pásítọ̀ ní sà, mo bá rí wọn sà. Ẹsẹ̀ wọn kọ́ rí gbọ̀ngbọ̀n. Tàbí tó ń bọ̀ yìí. No, pẹ̀lú bọ́ksà lọ́wọ́ ní pásítọ̀. Bẹ́ẹ̀ sà tó ẹ̀kọ́ rùn. Ṣé wọ́n fẹ́ gbá bọ́ọ̀lù ni? Bọ́ọ̀lù náà lọ play bọ̀ kò ṣe bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ni, bọ́ọ̀lù arasára ni. Ọkọ̀ gbóbi ṣe bọ́sẹ̀gbà wọn náà wà ń wò. Ó wà ní. Gbogbo ṣe bòmí là ń dí báyìí. Àbí gbà ó nù mí, ọjọ́ ọjà ìdìbò náà abọ́ kábọ̀ wọn ni. Ọdún ìdẹ́bọ̀ bíà àbí gbà ọmọ kò mẹ́fà. Jẹ́ mo ní pásítọ̀. Youth leader. Sà. Ẹ wo tá a bá sọ̀rọ̀ kẹ́ jẹ́ ká máa mú ní kọ̀ọ̀kan. Gbogbo ọ̀rọ̀ tẹ máa ń wá sọ fún mi ṣe mọ̀ pé mi ò ń kó kọ̀ọ̀kan dànù nú ẹ̀. Ẹ bẹ́ẹ̀ dókè mọ̀ kí mi ṣe ọmọ oníkóbókóbó ní sà. Yes, ọ̀tẹ̀ lílé tẹ wá sọ yìí ẹni tẹ wá sọ̀rọ̀ nípa ẹ̀ kì í ṣerú èèyàn báyẹn o. Nínú chọ́ọ̀chì Pastor Adébáyọ̀ Collins gbogbo ọmọ ìjọ ló mọ̀ wọn ò ń ṣèyàn rádaràdà rárá. Ó náà ló ń dùn mí náà nìyẹn sà. Ok, wait. Ṣé ẹgbẹ́ lè yìí? Ṣé ẹ gbàgbọ́ pé kò sí ohun tí a mú nílẹ̀ sí ẹnu wa tó mú nìyẹn dẹ́ṣẹ̀? Pásítọ̀. Ohun tí a bá sọ lẹ́nu síta ó mú nìyẹn dẹ́ṣẹ̀ o. Tá a bá wò dáadáa. Ẹ bẹ́ẹ̀ mú un sọ ẹ̀ so ẹ fìyẹn sílẹ̀ tó ti ṣe kò sí ní tó lè ṣẹlẹ̀ sí pásítọ̀. Ẹ gbà mí. Pásítọ̀ ọ̀bẹ wọn believe mi. Mo lè sọ ohun tí mo rí mu sọ ọgbà ọ̀gbà mi gbọ́. Àfọ̀jù láláì gbàgbọ́ kó mọṣẹ́ Ọlọ́run. Pásítọ̀ ẹ fọ́jú. Daniel, ń bọ̀. Ọkọ mi. Jẹ́lílì. Bóòlù. Ọkọ mi. Jẹ́mi láti. Ọkọ mi. Ìyá ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Bóòlù. Káàbọ̀. Lámi. Bóòlù ṣe. Jẹ́lá àti bọ́sà yìí báyìí. Alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ náà kó tó di pé mo bẹ̀rẹ̀ sí tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ fún ẹ. Jọ kí ló wà nílé tó fi ṣe ilẹ̀ fún jíjẹ? Èmi ò ṣe nǹkan kan o, kò sí oúnjẹ ńlé. Ó ṣe oúnjẹ. Àìṣe oúnjẹ yẹn Ọlọ́run mọ̀ sí.
ohun tí mo gbé dé gbogbo nǹkan ayé ló wà ń bẹ̀ gbogbo nǹkan jíjẹ tá a máa fi jẹ ayé lálẹ́ yìí òun ló wà bí. orí ọ̀nà tí àwọn tọkọtìyàwó tí mo sọ pé mo máa ń gbé káàkiri yẹn ọkùnrin àtòbìnrin yẹn tí mo gbé kiri yẹn mi nǹkan sọ fún ẹ lánàá ni mo tún gbé wọn lánàá mo gbé wọn káàkiri mo gbé wọn lọ tó kù mo gbé wọn lọ láfẹ́ wá mo lọ fún wọn wo odògùn tí mo mú wọn lọ yẹn mi ò lọ mú wọn wo tó ní bíríjì odògùn bíi oní ọkọ̀ ojú omi onípákó tá a máa fi yọ sí sọ́bìrì láfẹ́ wá níbi odò ẹran bẹ́ẹ̀ gangan ni mo gbé wọn mo lọ fún wọn wọn wá rí báwọn ọkọ̀ ojú omi yẹn ṣe ń fúlò wọn rá àwọn ọmọ kéékèèké ọmọ tó jẹmọ ọdún mẹ́rin lọ tó bẹ́ sómi tó lúwẹ̀ lódò odògùn ìbùrà tó lúwẹ̀ jáde ó wá yà wọn lẹ́nu mo tún kí wọn mọ́lẹ̀ orí tókò ọ̀dọ̀ yà tó ń ta rẹ̀ sí mo tún kí wọn mọ́lẹ̀ mo tún gbé wọn kó bẹ́ẹ̀ odò kegun yá gbogbo àwọn ọkọ̀ oríṣiríṣi Abẹ́òkúta mo bẹ̀rẹ̀ sí lọ́ fi wọ́n wọn orí wọn wá wú má torí wọn wú 7,000 ní owó deliver mi o wà tó dìrọ̀lẹ́ ọ yìí ju 30,000 naira fún mi lánàá ó kí èsì mi lánàá pé inú mi dùn gbà tí mo wọlé dé àná yẹn tó wá kiri ènìyàn ló wá bútà jù àtò káàkiri bá ṣe ń káàkiri àjáyé lọ mo gbé wọn asket Abẹ́òkúta gbogbo ọ̀nà òṣìṣẹ́ camp ìṣòro gbogbo bẹ́ẹ̀ ni mo gbé wọn dé mi dẹ́n ṣe tèmi fọ́lọ́hún ni o kò sí pé bí àmọ́ ohun tí mo ṣe rẹpẹtẹ mo ṣáà ṣe ń ṣe pé kán lè rí pé mo gbé wọn káàkiri pé kán lè fún mi lò gbogbo èrè tí n bẹ́ẹ̀ ni pé kán fún mi 15,000 tàbí kán wá fún mi lówó rárá lọ́nà tó fún mi 30,000 lánàá tálàyé máa tọwọ́ bá gbọ́ owó funfun ló gbé jáde bail 1,000 ó jẹ́ 100,000. yéé jáde ní ọ̀rọ̀ àti pàṣẹwọ́. àwọn olówó yẹn àwọn olówó gidi ni àwa gbádùn mi ó sùn àwa gbádùn mi sórí gbogbo tí mò ń pa yẹn torí tiẹ̀ ni ìwọ náà tẹ̀lé màmá náà ní lórí wo tó wà mí bábíkù ó wà mí bábíkù lè máa ń pè èmi ò àgbà tí mi ò súnmọ́ gbórú nǹkan mẹ́rin débi tí mo lè mọ̀ pé ṣé bábíkù lórúkọ ẹ̀ bábíkù yẹn ó wà mí. ó ṣe ọkọ mi Jalili ìwọ ló máa lò mí. mo kó gbogbo ẹjọ́ ni wípé ìyàwó mi gbọ́dọ̀ jẹun kó yó wó bí ó wá dọ̀wọ́ ẹ̀ o. ikú nìkan ló lè yé mi àti ẹ. torí tó bó ta ya yìí tẹ́nibọ́dì bá wò láwòjù ní orúkọ mi yẹyẹ irú ẹni bẹ́ẹ̀ o. torí gbogbo ilé gbogbo tẹ̀yìn ìwọ ló máa lò gbó. torí eléyìí tó wà láyà yìí tó ń ṣèkì hàn mí gangan ó mọ orúkọ ẹ̀ don't touch it. don't touch ọkọ mi ikú nìkan ló lè yé mi àti ẹ sórí gbogbo ilé gbogbo tẹ̀yìn ìwọ ló máa lò gbó ó máa jì mí pẹ́ ni. sórí ilé ìbàdí àná yìí àgbọ̀ no go area wọ́n gbé. ó máa jì mí kú. gbogbo eléyìí àdájẹ ni máa fi ṣe. ọkọ mi. eléyìí kò sájọ jẹ́ bẹ́ẹ̀ o àdájẹ ni kò dẹ̀ lè rún mi. wàá tún kíni torí ẹ̀ ni mo ṣe rà wàá tún. Jalili túwò mi ò torí ẹni méjì ṣe gbogbo ilé tó ní. ọkọ mi jẹ̀mí àbí kí n tọ́jú ẹ̀. ó ti dá díẹ̀. jẹ́ bó bá ṣe wù ẹ́ jẹ́ bó bá ṣe fẹ́ jẹ́ bó bá. ọkọ mi. ẹni tó bá torí ẹ̀ pẹ̀lú ìyẹn ìwé ló jẹ. Jalili ó ṣọ́ra ọkọ mi. kó gbogbo kí ni ẹ jẹ mo rà á kó bí. bẹ́ẹ̀ni nìkan tán. máa gbé ṣépè nù. Jalili ikú nìkan ló lè bàtẹ. yẹrodo. Jalili ọkọ mi. ikú nìkan ló lè bàtẹ. ojú ọkọ mi Jalili. yẹrodo. Jalili. ọkọ mi. ikú nìkan ló lè dà wá. Jalili kí ni fẹ́ ṣeré. wọ́n ló máa gún mi pa. sórí gígùn yẹn. ọkọ mi nígbà nílẹ̀. bẹ́ẹ̀ tó ń bẹ́ẹ̀ bí. mo sọ fọlọ́run ni pé Jẹ́mílá mo fẹ́ tọ́jú ẹ̀ láyé. sáyà dìrẹ́. ọkọ mi. Jẹ́mílá o tí mo fẹ́ yí o máa tọ́jú ẹ̀ gbogbo iṣẹ́ tí mo fẹ́ ṣe láyé torí ẹ̀. ó sọ. ó fúra gbogbo oṣù bá fa. Jalili pa mí o. Bọ́bí o gbọ́dọ̀ wo ta. Jalili ikú nìkan ló yẹ màá ti. ikú. ó wá dọ̀wẹ́ o. ìyẹn fẹ́lẹ̀. ó wá dọ̀wẹ́ o ìwọ máa lo síbí jẹ́
kí n máa fi ọwọ́ jẹ. Iṣẹ́ ọkọ mi. Ọkọ mi. Ó lọ rí fífún yẹn bùdó náà lẹ́nu. Ìlú nǹkan tó lè yà wá. Ọkọ mi. Kò fẹ́ ní kóyó. Lọ́dọ̀ tó lè wà. Lè rí. Tó bá tún dọ̀là, kí ni kí n àbọ̀ lọ, kí ni kí n àwà ní dọ̀là? Ṣàràfà. 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 Ṣàwámà. Ṣàwámà. Tó ṣàwámà yẹn. Màrà tó bá fún wa. Yéè! Ìjẹ́lí lè pa mí. Gbogbo tí mo fẹ́ ṣe fún mi. Má wo ojú ọkùnrin kan láyé. O ò dé gbọdọ̀ sílẹ̀. Mi lè fi ẹlẹ̀. Ìwọ nìkan ló máa jì mí. Ìwọ ló máa jì gbogbo kìíní. Wow. This is my living room. Kékeré tèmi forí pamọ́ sí rẹ̀. Jesus Christ. This is lovely. Kékeré yóò bọ̀. Báyọ̀, so ibi ńlá báyìí, òun ló fẹnu ẹ̀tẹ́lù pé ibi kékeré. Bíbá yóò ń ṣe ibi kékeré o, ibi ńlá gangan ni. Ọmọ téèyàn bá ń sọ pé ibi gíga gan ni bíbá yìí. Àìṣọ́. Wá. A jẹ́ pé a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nìyẹn. Torí nǹkan kíkọ́ tọ́lọ́run bá ti fún yàn, yẹn gbọ́dọ̀ máa fi gbéraga sí. Anyway, that's true. Àwa jẹ́ wípé ilé yìí ó ti di ilé tèmi Afọláṣadé. Cause nǹkan tí wọ́n kọ́ mi Adébáyọ̀ bá ti ní, ó ti di tèmi ìyàwó ẹ̀ náà náà. Tí ẹ ní gbogbo ẹ̀ pátápátá ti rẹ̀ ni. Now gbogbo bí ló ti dé o. Ó ti dé kitchen. Ó ti rí compound bó ṣe rí. Ti wọ toilet, ti wọ bedroom, kò síbi tó ti wà dining. So living room dẹ̀ mú ẹ wáyé, ó wà kóbi kan tó ti dé, which is the bedroom. Bedroom. Àwa ṣe yẹn ní special way, you understand? Torí ilé adé làwa ti wá. Àwa kò jóye abọ́ba kú lọ́dọ̀ tiwa o. Kó tó wá ṣẹlẹ̀ ẹ̀sìn ni pé torí ilé adé tí mo ti wá yẹn máa wá tìtẹ́ bí olórí láàfin, you understand? Now, kọ́ ẹ̀kọ́ ló máa ṣe fún mi. Kọ́ bá mi di ojú ẹ̀. Máa wá gbé especially lọ sí bedroom. Close your eyes. Stop! Oh, take me to your mama. Mami, ìyá Wálé ló wá lèsì. Wọ́n lọ fẹ́ ra crate yẹn tí 10 ni wọ́n 80. Ó wá ní wọ́n tùlù fẹ́ ó rà lọ́wọ́ mi. Mo ní jẹ́ kí lọ bá màmí náà. Wọ́n mọ̀ pé iye tá máa ń rà nínú mọ́tò nìyẹn. Èmi náà ní kí n wá sọ fún yín ni. Àti pàápàá jùlọ ó máa ń sábà bá wa rajà dáadáa. Èèyàn dáadáa ni. Mélòó ló lóun fẹ́ náà? 12 ló nù fẹ́. Lọ́tà fún gbogbo ìgbàdọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n. Àbí àwa ò lẹ́. Mami. Ilé ọkọ mi. Débáyọ̀ mi. Ilẹ̀. Bó o ní? Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣẹ̀ṣẹ̀ ń lọ dáadáa. Àwọn ọmọ mi ń kọ́. Màá rí ẹ. Ẹ̀yin náà ni mo wá rí ma. Ṣé ti gba pósù ti parí ni? Òun náà ni mo ní. As usual. O ṣeun mo dúpẹ́. Ọmọ akẹ́wọ̀ náà. Àmín. Ní nọ́kàn tán kí mi tó wọlé. Àmín máa yẹ. Lágbára Olúwa. Olúwa dá àwọn ọmọ tiẹ̀ náà sí. Ó ṣeun ọkọ mi. Ó yá, ó máa jẹun kó tó lọ. Màmí mi lè dúró. Kí ló dé? Bẹ́ẹ̀ ni, a ní service ní ìrọ̀lẹ́ ni, èmi dẹ̀ ni máa preach. Mi dẹ̀ ti délé, mi ti ka àwọn Bible passages tí mo fẹ́ kà. So ni mo ṣe wò pé because I wá fún yín kí lẹ lọ lé kí lọ prepare kí tó lọ church. Oúnjẹ tẹ́fẹ́ ṣe fún mi sí yẹn, wíkẹ́ la máa jẹ. Àwa jẹ́ ìyàwó àtọmọ àtèmi náà. Ó ti dà. Ó ṣe mo dúpẹ́ ọkọ mi. Ó ṣeun o. Ojú òní ti ẹ o. Ẹ máa rí jẹ, ẹ máa rí mu o. Àdúrà yín á gbà o. Bẹ́ẹ̀ ń tọkọ mi ṣe rí. Abẹ́ẹ̀ rí. Ó ṣeun. Ó ṣe mo dúpẹ́. Yes. Ìyàwó Adébáyọ̀. What are they mattress? I think I'm gonna fit today.
Finally, mo ti di olórí Adébáyọ̀ Collins. Wow! I'm sure pé Báyọ̀ Bàdó máa love gbogbo àwọn picture. Big C. Me lè imagine ọjọ́ wedding wa. Yes, yes, I do. I'll marry you. Finally, today the báyìí. No issue. Tó mú mi débi ìjókòó mi láyọ̀ àtàlàfíà. Mi ò tí ì rí anybody tó lè gbà Báyọ̀ lọ́wọ́ èmi Ṣadé. Yes! Ilé yìí ti di tèmi. And I'm very, very sure that if Báyọ̀ bá rí àwọn posture àwọn picture, ó máa love it. Wow. Okay. Oh, shit. Now I'm happy. Yes. Kimani. Let me go home. Fọláṣadé, kí ló kọ́ tó ń wò? Adébáyọ̀, settings kitchen ẹ̀ tí mo rí yìí ń dẹ́rù bà mí gidi. Because eléyìí ò jọ kitchen àpọ́n lójú mi. Gbogbo àwọn kitchen àpọ́n tí mo ti rí kò touch tó eléyìí Báyọ̀. Báyọ̀ please, jọ̀ọ́ nítorí Ọlọ́run kó sọ fún mi. Ṣé wà tàbúrò ẹ̀ lẹ́jọ́ ń gbélé ni? Àbí wà tẹ̀gbọ́n ẹ̀? Àbí girlfriend ẹ̀? Please just tell me, Báyọ̀. Well, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo ní àwọn àbúrò tó dáa. Àbúrò obìnrin mẹ́ta ni mo ní. Fúnkẹ́ ló tẹ̀lé mi. Jọ́ tó kọ́ débi ló yarí pé báwo ni kitchen mi ṣe máa rí báyìí. Ó ní mo fún lówó tó ra ilé. Ó ní torí bí wọ́n ti gbọ́dọ̀ máa rà láti sìn lọ kí máa prepare fún wedding. You understand? Táwọn tó kù náà bá dẹ̀ wà àwọn ló ra gbogbo tó rí. Ìkànnì oní àárọ̀ fún kékeré ò dá òpó tó rà. Kò freezer náà. So ṣé ó dà kí n bèrè question kan lọ́wọ́ ẹ̀? Ṣé kò dábọ̀ ti ràn ẹ́ lẹ́rù yẹn? Àbí tó bá wọlé ṣoṣe máa lọ ra gbogbo ẹni? Àbí gbogbo wọn ò dáa ni? Why not? Ó ràn mí lẹ́rù. But nǹkan tí mo bá fẹ́ jẹ́ kó mọ̀ ni wípé kò sí bẹ́ẹ̀ mi náà ṣe máa wá sílé ọkọ tèmi tí mi ò tiẹ̀ ní mú one or two things dání. Ṣé ti gbọ́? Tony, just give me a kiss. Ọlọ́run ṣeun. Ọlọ́run ṣeun. Tó yẹ pé nǹkan tí mò ń béèrè lọ́wọ́ ẹ̀ ló ṣe fún mi. Adébáyọ̀ tèmi nìkan ṣoṣo. Ó fi hàn wípé wàá jẹ́ ọkọ alálùbáríkà, ọkọ gidi fún èmi Afọláṣadé. Shut up. Maybe not. Pé mo lóbìnrin tó rẹwà bíi tiẹ̀. Kí ló bá ṣe fún mi? No, má tiẹ̀ worry. Mi jẹ́ ọkọ mọ́. Ti ká wọlé. No, now ṣe fẹ́ ṣe mí léṣe ni. Mi ò ṣe Hello, love. Yeah, I'm fine. Of course. Yeah, with my friends. Oh, funny. You respect normal things now. I can gist. I want to keep marking you. I don't care. Yeah, I want to care. Alright, when are you coming? Okay, please, me wait last year. Alright, there. Love you so much. Bye bye. Okay. Ọ̀rẹ́, ìfẹ́ wo tún nìyẹn o? Tí mo kò bí mo ṣe make call yàrá gbogbo yín tí ń gbọ̀n. Ẹ lè wait. Anyways, ìfẹ́ mi, ayọ̀ mi, ojú ọgbẹ́ mi, ẹni tí mo ẹ̀ṣẹ̀ pàdé ni. Adébáyọ̀ lórúkọ ẹ̀. Kí ló lè tó yẹn?
ìní náà yín girls yìí ṣá kí lẹ tún fẹ́ gbọ́ wọ́n ní new catch mi lèèyàn Adébáyọ̀ lórúkọ ẹ̀ okay ẹ fẹ́ kí n download gbogbo info ẹ̀ fún yín kẹ wá lọ gọ́ọ̀gù ẹ̀ kẹ lọ bá mi mọ ẹjọ́ mi ò ṣe rú ẹ̀ o. kò lè tó yẹn mẹ́ ohun tá a fẹ́ gbọ́ nípa ẹ̀kọ́ nìyẹn tún sọ much fún wa ìgbà tẹ́ pàdé àti bí gbogbo ẹ ṣe ń lọ náà. ayé mi ọkọ mi anyways tí mo yẹ sọ tẹ́lẹ̀ kò pẹ́ tá a pàdé in fact tẹ bá rí bọ̀bọ̀ yìí tí ẹ bá rí bọ̀bọ̀ yìí mo ṣọ́ pé mo máa tọ̀ sára ni very very cute ó kà síbẹ̀ ọmọ kì í síbẹ̀ tẹ́ẹ̀dì ẹ̀ wá ló dẹ̀ ń dúdú ó ń dán mo ṣọ́ pé gbogbo nǹkan tí mò ń sọ yìí kò lè ṣe yín di ìgbà tẹ bá rí máa mọ̀ pé áńgẹ́lì ni bọ̀bọ̀ tí mò ń sọ yìí. Wow, that's good. I'm surprised. Ṣé tí wọ́n mú nǹkan tó wá fi pa last weekend I travel. Yes, a lọ sí Ẹ̀gbá. Orí Olúmọ gangan ibẹ̀ la wà. Orí Olúmọ rock. That's serious. Àbọ̀bọ̀ yìí trip mi. Ayé tí mi ò jẹ rí. Ayé tí ìrandíran mi ò jẹ rí òun ló gbé mi jẹ. Kò ń ṣayé local o. Ayé foreign ní local òun la jẹ lẹ́gbà. Mẹ́nu ti dùn jù Ọlọ́run wa. Thank you, Lord. Nǹkan tó kàn ń bá fún mi ni pé gbogbo àwọn ọkùnrin yìí they are all the same. Kò sí mo ṣe ń ròyìn wọn yìí tó bá yá nísìnyí ó lè change ẹ̀ kó tó ẹ mọ̀ kò tí ì yé mi bọ̀ àdúrà tí mo gbà ni pé kọ́lọ́run kọ́ mi mọ̀ ṣe tó bá jọkọ mi ni kó dúró tí bá dẹ̀ ń ṣọkọ mi kó get the fuck. Àmọ́ ọ̀rẹ́ why not give him a trial? Gbogbo ọkùnrin wọn kì í ṣe bákan náà náà àbí ẹ̀yin ọ̀rẹ́ kí lẹ rò? mi ò mọ̀ pé ó sọ bẹ́ẹ̀ àbí ṣé téèyàn kan bá sùn tí ó jí mọ́ ṣé káà tó kù máa sùn mọ́ ni. Bí mo sọ tẹ́lẹ̀ kọ́lọ́run kọ́ mi mọ̀ ṣe tó bá jọkọ mi. wẹ́ṣà kọ́lọ́run ṣàánú wa. ọ̀rẹ́ wọ́n ti ń pè wọ́n. Tàtún nìyẹn o. Hello sir. Yeah, a ti wà well prepared. Wá àwa mẹ́ta àbí mẹ́rin ni ká máa bọ̀ ń sìn kò sí wàhálà tí ń bọ̀ ẹ ṣe gan sá. ẹ jọ ta ló pè yín. má wọrí ibi tí mo sọ fún ẹ pé à ń lọ ó jẹ́ kó ti yí ẹ náà gbogbo múra tó mú is all because of that outing so nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ jẹ́ ká wá máa lọ. ọ̀rẹ́ ṣé o máa lọ àbó lọ. Àbí ṣó ní tẹ̀lé wa ni àbí ẹ já lọ jàre ọ̀rẹ́. ó máa lọ kí ló tó ṣe já lọ. anyway owó epo náà ni àbí ẹ jẹ́ ká lọ àwọn yẹn lọ. Sade, come, please. Jọ̀ọ́ lọ wá. Jọ̀ọ́ ya ọmọ lóde. Jọ̀ọ́ lọ má bínú má sọ ọkọ jọ. Ó mọ̀ tó ṣẹlẹ̀. Olùtìdé wà lẹ́nu gate ó lè jọ̀ọ́ lọ. Please. Má sọ ọkọ. Ó mọ̀ tó ṣẹlẹ̀. Jẹ́ ká ṣe báyìí. Ó máa ṣílẹ̀kùn ìkúlẹ̀ ẹ̀ fún ẹ. Wà wá ń bẹ. So tẹ́mi bá ti ṣí gate kan tó bá ti wọlé mi ò ní tì. So wà á wọlé tó bá ti wá gbọ́ tàtí ṣe praise. Jọ̀ọ́ máa lọ. Ọlá, please, I will see you out. Whatever you want, please. Jọ̀ọ́. But Báyọ̀ ṣé mo pé nǹkan tó ń ṣe ṣé mo rí kò dáa. Mo mọ̀ kò dáa jọ Sade. Báyọ̀ mo mọ̀. God, my boy. How are you? Oh, see my daughter. Oh my God. Beautiful angel. How are you? Now a big girl. Oh my God. My baby. You're welcome. Oh, so good to be back home. Yeah. I miss you, darling. I miss you too. Báwo sọ fún mi pé ń bọ̀ náà? I feel surprising. Oh, that's good. But darling, ó pẹ́ kó tó wá sílẹ̀ fún wa now. Oh, anxiety ni àṣínú bedroom ni kí wa mo ti wá sí bí mo kọ bọ thank God you at home thank God pé ẹ dé láyọ̀ àtàlàfíà. First of all, can we believe we can do well? Oh yes. Fún orí ẹ̀ fún àwọn tó pa àwọn ọmọ láyọ̀ àtàlàfíà àbí? Yes, darling. Okay, let's pray. Yeah. Let's say something. Okay. Adúpẹ́ àfi Olúwa. Adúpẹ́ àfi Olúwa. Wọ́n ò torí wa rajà lọ́wọ́ bàbá onípò.
Adúpẹ́ àfi f'Olúwa. Ní orúkọ Jésù. ọ̀rọ̀ àwọn aládùúgbò ìtì ẹ̀sùn mi lẹ́yìn ọmọkùnrin àtọmọbìnrin tó kọjá lọ ní ààrẹ nìkan kámọ̀ rẹ̀ tí ó tẹ̀lé kúrú fún wa. tó kálukú dé ń bá káàkiri